kú dédé àsìkò yìí ní gbogbo tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Ẹ jọ̀ọ́ ẹ bá mi wo fọ́nrán yìí, gbogbo ohun tí ẹ bá rí sí ẹ bá mi fi ránṣẹ́ sí abẹ́ comment section. A máa ń pé gbọ́n ni a kì í pé gọ̀. Ohun tí ẹ bá rí sí fọ́nrán yẹn látòkè délẹ̀ ẹ jọ̀ọ́ ẹ bá mi fi ránṣẹ́ sí abẹ́ comment section. Ó yá o, ẹ jẹ́ ká bá wọn débẹ̀. It's not AI. This is with the legend, the historian, Professor Adebanji Akitoye. Daddy, let me say thank you so much for standing firm, even after my mother died, and also after Igboho has returned home, you are officially home as well. Yeah. Within 10 seconds, Ekobamiki Igboho, ti o ma láǹfààní àti video. Bẹ́ẹ̀ni, mo kí ẹ mọ̀, ẹ kú iṣẹ́ yìí. Ìyàwó mi mo kí ẹ o. Yes, sir. Ẹ̀lẹ́, mo kí gbogbo ọmọ Yorùbá níbi tí ẹ bá wà lóko lómi. Àtàwọn tó wà Nàìjíríà àtàwọn tó wà diaspora. Gbogbo onílẹ̀ máa wálé, the exiles will return. Amen. Yeah, with dancing and drumming. Ashedumare. And come to build their country and make it the best country, not only on the African continent, probably in the world. United, strong, progressive, a living, loving, laughing, illuminated family of contented men and women. I will say that again. A loving, laughing, illuminated family of contented men and women. We Yoruba, we have it in our genes to produce such a country. Now we are going to do so. Lágbára Ọlọ́run, pẹ̀lú ọmọ mi ẹ̀kú iṣẹ́ náà. Thank you, sir. God be with you all. I love Amen. you all. Love you I too. love you all with all my heart. We love you more. Ẹ̀kú iṣẹ́. Thank you, sir. Ẹ má jẹ́ oṣù yín. Thank you. Ìjọ tán mú Sunday ní Benin Republic láàárọ̀ ọjọ́ kejì. I vowed before my God pé I'm not going to Nigeria until that boy is released. And it has happened in your lifetime. And it has happened. Now he has been released and I have come back. We're grateful. God is merciful and God is wonderful. Amen. He's a God who can do exceeding abundantly above all that we can ask for or imagine. And he's doing it for us. We will have our own country. Láìpẹ́ láìjìnà, mo fẹ́ kí gbogbo yín kẹ́ dúpẹ́ lọ́wọ́ political leader wa, Bọ́lá Tinubu, ó ní political leader Yorùbá. Nǹkan tó ṣe fún wa pé ó liberate Sunday kó lè máa kà ibi tó bá wù lórílẹ̀-èdè Nàìjíríà. It's a wonderful thing. It is that has made it possible for me to decide to come home too. Because my first week, I was going to America. I could stay there and be living there for the rest of my life. If I motivated 91st birthday, 91. Yeah. And I'm going to go on. I'm going now from 91 to 92. I'm going to go on to 93, to 94, to 95, to move up and for a long time. Amen. Short. Amen. Thank you, sir. You have honored me in every way imaginable. And I honor you from deep in my heart. Amen. I've given my life to the struggle for the Yoruba people. And God will make it happen. Amen. And the last word from me, we're grateful to the children of Daddy, both in Nigeria and also in the diaspora. Uncle Dotun, I hope I remember. Dotun, Deji, Dotun, we're very grateful. Banji, Femi, We're very grateful. Those are the big boys. And we're also. And Buki Obini, And she's a medical practitioner. we're grateful. Very senior medical practitioner. And all the grandchildren as Yeah, well. and all the grandchildren, oh, they were all around me. Very grateful. I want you to pray me now. Very grateful. Can I answer? I miss you, grandpa.
ká lè fi mọ̀ bá wà nílé mò ń gbọ́ hàn dáadé that shows we're in Nigeria. Bad. Thank you so much. This is Koiki Media, bringing the world closer to your doorstep with our daddy, Professor Adebanji Akitoye, in Lagos, Nigeria. 31st of July 2026. Quickie Media, bringing the world closer to your doorstep. Thank you so much, Daddy. Okay, I'm on. Yesterday was a fantastic one. One son who 5 years ago, no one in Nigeria. 5 years ago. So back from land, the breeze, the feelings, the excitement. Torí pé mo mọ̀ pé nǹkan méjì ṣe pàtàkì yàtọ̀ sí ìyàwó yàn tí mo mọ̀ pé mo fi wá rí ẹ̀yin ní àkọ́kọ́ tí mo fẹ́ rí inú mi dùn pé gbogbo wa ń padà bọ̀ sí ilẹ̀ tí ó dàbí pé a kúrò lórí ẹ̀ fún ọba díẹ̀ gẹ́gẹ́ bí Bible ṣe sọ gẹ́gẹ́ bí Quran ṣe sọ pé àwọn kan kúrò torí nǹkan kan. And the remnants will come back. So ó wá jẹ́ kí inú mi dùn pé kò ń ṣẹ̀yìn ó dín yẹn ní olódì gbogbo wa tán sí. Bẹ́ẹ̀ni young woman kan ní Atlanta Georgia ó ní bàbá ó ní ìjọ fíta dé yẹn tí òun àti ọkọ wa kí ní Philadelphia lọ́dọ̀ Odessa. Ó lóun sọ fún ara pé tí bàbá ìbálò kú many of us máa kú o. So èmi ẹlẹ́yìn tó ń dẹ̀ wá ń kí tí mo ń jẹrẹ káàkiri tí mo rìn mo dẹ̀ lọ sí inú fíríjì lọ wá nǹkan tá máa mọ wọn kàtà. Ìṣòro mi wá dùn pé mò ń bọ̀ nílé láti wá rí bàbá wa. Àǹdẹ́nu olóyè tí wá free ó lè lọ bí tó bá fẹ́. Mo ṣe ń bọ̀ níbẹ̀ dáadé mo kọ̀ọ̀kan fẹ́ mo ń rọra mu díẹ̀ díẹ̀ ni mo wá dúpẹ́ pé ṣé màá tún láǹfààní àti land sẹ́kọ̀ọ́ màá wá rí dádì torí bẹ́sẹ̀ Amẹ́ríkà gan I was worried and I was a little bit ẹ̀mọ̀ pé tẹ́lá tó pè mí ọmọ mi mú òwúrọ̀ tó dọ́mẹ́ta nítorí kó tó gbé àlàjá tó wá tó ṣaláìsì tó wá ní ọ̀dẹ̀ sọ fún mi lóyún ọ̀kan ló kọ̀ ẹ̀ẹ́dẹ̀ sọ nìyẹn fún mi ìgbàgbé ọ̀tà dúpẹ́ but ètò tó wá jẹ́ kí ló mi dùn ní pé President Tinubu ọ̀pọ̀lọpọ̀ tẹ̀ wọ́n ní kí là ń tẹ̀ wọ́n yìí fún mọ́núdà ẹ jẹ́ ká tẹ̀ wọ́n báyìí dáàdì náà wọ̀n ní padà sílé àti tí ọba fi lóye lẹ́sìn bẹ̀rẹ̀ báwọn ìwà Nàìjíríà èmi náà wá ní fún ọ́fíìsà tó béèrè nígbà tí wọ́n pass pé kí wá ní ẹ̀rù mi káwọn check ló bá wo passport and when was the last time you were home àleparọ́ officially àwálé but indirectly àwálé but officially àwálé agbóríṣiríṣi ọ̀nà wọlé which is normal mo wá ní 5 years ago ó ní owó tí ma sọ bẹ́ẹ̀ máa pọ̀ díẹ̀ ọ̀gbọ́n àsán ó wá ní ó wá ṣí passport ní láti ó wọ passport ní wọ́n ní bọ̀ you were in Benin Republic and Benin is not far from Nigeria mo ní bẹ́ẹ̀ mo ní I was in Benin Republic but could not make it back to Nigeria because my principal was held and pinned down in Benin Republic. Only how? Thank you. Only to Sunday Igboho, that is my principal, was in exile for that period. And for the fact that he was in exile, I was not. I was not wanted. But the fact that he was not allowed to come back, I made it that he did not back officially. One more lie. What was your principal? One Sunday Igboho. They have a passport. It will help me great to send it. But we are grateful to President Tinubu who made it possible. Right. And thank you all these officers. Let me greet chief. And up to this morning, constant being seen. We go video me lana. Nígbà tá lọ kí ọba Bariga tẹ ní ẹ ti sọ̀rọ̀ nínú ìbẹ̀rẹ̀ àìsànlẹsì. Mo wá kí President Tinubu léraléra. Why? Mo wá write up messages to you. These are the points. The fact that we are all in exile. Bàbá wa tí ẹ kó wà nílé káwọn èèyàn máa kí gẹ́gẹ́ bí àgbàlagbà kí wọn lọ́mọ kéékèèké bá ṣeré
ọ wà ní Bẹ̀nẹ̀ àwọn náà wọ́n kúrò gbogbo ọmọ Yorùbá tó ní àǹfààní ni wọ́n wá Bẹ̀nẹ̀ fún nǹkan méjì Bẹ̀nẹ̀ kan mọ̀ pé àwọn bá nìyí wọ́n mọ̀ bẹ́ẹ̀ because we invested there bẹ́ẹ̀ agba hotel agba yàrá anáwó anára ẹni ṣùgbọ́n kan ẹni ṣùgbọ́n méjì alájà lọ rẹ́ǹtì ilé sí Bẹ̀nẹ̀ torí olóyè Ìgbòho lọ́wọ́ àforíjì màmá torí olóyè ni ó ṣe bá ní ilé tá a kọ́ sí Bẹ̀nẹ̀ she paid ilé flat yẹn ṣì wà up to now I think close it we were just working towards to close it now wọ́n lọ rẹ́ǹtì flat pé àfi tí ọmọ àwọn bá kúrò ní Bẹ̀nẹ̀ àwọn ò ní wá Nàìjíríà so èèyàn kan wá ṣe wá lóore whether ó align pẹ̀lú ta fẹ́ or not is a different thing. That is a second question. Whether it aligns with our own interfaith objectives is a different. Interfaith we should crime, but it doesn't have to align with it. But he has given us a hope. Yeah. Nínú bó ṣe dáadáa gan o. Àpẹ lóòótọ́ ni ẹ ti fit dáadáa. Mo lè prove ẹ̀ láì fún mi. I'm fine. Wọ́n dàbí ọba lánàá tí ọba náà kéèkì bọ́ọ̀ pẹ̀lú olóyè. Ọjọ́ gbá bọ́ọ̀lù síra wọn pé. So mo sọ àwọn ọmọ dábì mo ní. When people are asking us, you can praise Tinubu, you can praise President Tinubu, money but evidence is show. Fulani don ti sá kúrò lórí ilẹ̀ wa, even if it's not full percentage. But one move there, irú ẹkùn security network tí olóyè gbé kalẹ̀ tí ó wà lábẹ́ òfin tí bàbá Tinubu dẹ̀ láǹfààní àti sọ pé ẹgbẹ́ àjẹ that is freedom. Alamawado máa dúpẹ́ fún if we are not greeting President Tinubu. Bàbá kan lẹ́nu ìgbà tí mo dé òní nígbà tí mò ń sọ wípé tí wọn bá fọmọ mi sílẹ̀ ní ìlú kúrò lórí ìkọ́ àárọ̀ ọjọ́ kejì kan mú Sunday mo sọ àwọn rò pé òkú bàbá yà máa lọ bí wá ní Ọlọ́run dẹ̀ ṣe ẹ òkú ọmọ yín náà tún fìrì òtún wálé ìgbóhùn làwọn níbẹ̀. wọ́n tún wá fún láyè kó lè máa káàkiri bó ṣe fẹ́. Ní 31st of July ọjọ́ Jímọ̀ lóyún so I think Today's date is 31st of July 2026. At exactly almost kíláwá yìí aago tí ń lọ sí tó fọ́ lọ́sàn-án lọ́dọ̀ bàbá wa tó kó gbogbo àjọ tí bàbá sọ pé kò kí ń ṣe tí àwọn òyìnbó pé orí olókùn kò sí ọkàn tó ń jẹ orí olókùn orí aládé ni orí ọmọ aládé ni wà máa pè bẹ́ẹ̀ ni àwa náà máa pè lórí olókun mọ́ òyìnbó kan ló sọ pé kì í dẹ̀ tó sọ lórí olókun nǹkan tó fi ṣe olókun tó wá sífẹ̀ àjíǹtẹ̀ orí kan lára àwọn orí wọ̀nyẹn orí mẹ́rin ní àrùn ìpàlà ibi tó ti wá àwọn ọmọ kan wá sọ pé ibi kan wà tó pọ̀ sí tó ká lọ síbẹ̀ wọ́n bá wọn lọ síbẹ̀ lérí àìní ìfẹ̀ tó ń pè ní olókun grove ọjà olókun ní láyé àtijọ́ but in the troubles of the 19th century wọ́n ti fọ́ bẹ̀ sọ́nù ọ̀sẹ̀ tó náà jà bẹ́ẹ̀ mọ́ ti dìgbò so wọ́n wá pè ní olókun grove tó o bá káàkiri ibẹ̀ wà ní tiẹ̀ lára wọn wàá tẹ̀ ní workshop ibi tí wọ́n ti produce yẹ ó wà bẹ́ẹ̀ provenius ó yà fọ́tò àwọn tó ń ṣe é lọ́wọ́ ó wá wọn lọ wọn sì lórí olókun wọn sì ní olókun grove mọ́ but wọ́n sì wà sọ́wọ́ ẹ̀ nìkan ó wá wọn lọ ibi tí wọ́n ti ṣe tán da molten metal sínú ọkùnrin náà sọ yeah so òun wá pè é orí tó òun rí gbé ní olókun kẹrẹ̀lẹ̀ that's it àwọn scholars yòókù tán wá study history agriculture Ifẹ̀ ní wọ́n pè lórí olókun which is not orí olókun. So that's where the name originated from. Just because he got the head from Olokun. Provenius mean Olokun head. Olokun head. So àwọn èèyàn kan adopt name yẹn. Àwọn scholars sórí wọ́n kàn adopt ẹ̀. wọ́n kàn adopt ẹ̀ bẹ́ẹ̀ gbogbo ayọ̀ wá pè bẹ́ẹ̀ òun ṣe wá sọ fún mi pé ẹ má pè lórí olókun mọ́ orí aládé ni. Orí aládé. Ọmọ aládé dẹ̀ ni wọ́n. So we are grateful to see you. We are happy and we believe that gbogbo ní tí ẹ ti sọ fún wa tí a lè múlò òun náà ni a ṣe ní kí ń lọ. sórí lò lọ́sọ̀ọ̀sẹ̀ àbí lójoojúmọ́ kan báyìí Good news. mo ti sọ di èkó book now. Goodwill to prosperity. Very. Yeah, you know the title. I remember. Very. Yeah. You know the title. Very. Beyond Beautiful. Wow. Beyond beautiful. Yeah. We're looking forward to About 170 something pages. Wow. Yeah, but
I have written 3 books. Lẹ́nu ìgbà tí mo close táwọn mo lè máa sàrà mi dáadáa ní Amẹ́ríkà tí mo dé ilé ìyá sọ̀rọ̀ I have written 3 books. Wow. Fantastic. Yeah. Argument tí àwọn kan ṣe nípa orúkọ Yorùbá òṣèkìní kan òun ló start me up to think I need to write something about it. That led to a totally new book. Wow. We look forward to reading it. About 250 pages. Wow. Fantastic. Yeah. Sọ ojúlówó ọmọ lásìkò yìí kò sẹ́ni tó tó kó yan máa jà sọ lákèrè o. Tí wọ́n bá ń sọ akọni ọmọ lásìkò yìí kò sẹ́ni tó tó kó yan máa jà sọ lákèrè o. Tí wọ́n bá ń sọ ajagun ńlá lásìkò yìí kò sẹ́ni tó tó kó yan Ìgbòho kéré o. Mo ní wọ́n fẹ́ gbàrà lọ́wọ́ alára irọ́ náà ń pa wọn ò lè gbàrà lọ́wọ́ alára irọ́ náà ń pa ẹgbọ́n náà mo ní wọ́n fẹ́ gbàrà lọ́wọ́ alára irọ́ náà ń pa wọn ò lè gbàrà lọ́wọ́ alára irọ́ náà ń pa májàsọ́lá bàbá lókè ló fún ẹ lára ó yá máa dá lọ wọn ò lè gbàrà lọ́wọ́ alára irọ́ náà ń pa májàsọ́lá tún fẹ́ gbórí wọ Ọ̀ṣun state irọ́ náà ń pa wọn ò lè gbàrà lọ́wọ́ alára irọ́ náà ń pa torí bàbá lókè ló fún ẹ lára irọ́ náà ń pa wọn ò lè gbàrà lọ́wọ́ alára irọ́ náà ń pa kí májàsọ́lá tó da lára tó ń dára iṣẹ́ ló ṣe wọn ò lè gbàrà lọ́wọ́ alára iṣẹ́ ló ń ṣe ni mo ṣe ní májàsọ́lá òtún ti dé ní ìṣó níbẹ̀ gbìngbìngbìn ni mo ṣe wípé Ìgbòho májàsọ́lá òtún ti dé gbìngbìngbìn gbìngbìngbìn oh God ẹ sọ fún Saheed kó ní iṣẹ́ mi wá ọkùnrin 20 billion wá good news bàbá mi yẹ kó sí mi ní Ige Solomon the Sakpetu Aishi Sakpetu of Sarun in Ondo State a máa yẹ yín ni kò ní yẹ ẹ lẹ aṣọ iyì tọ́lọ́run ọba mi dá sí yín lára ọmọ aráyò ní fàyàmọ́ yín lọ́rùn mo kí yín akó ìsinmi ní a ní ilẹ̀ Yorùbá máa ní ìsinmi bó wu ọ̀tá kó fẹ́ bó wu ọ̀tá kó má fẹ́ the Yorùbá land we have ìsinmi a máa ní ìsinmi ẹ kú ìsinmi ní ẹ kú ọjọ́ méje ẹ kú ọjọ́ mẹ́ta nẹ́tíwọ̀kì yẹn báàdì kò jẹ́ kẹ́ ẹ rí mi lánàá á dára fún yín ojú òní tìyín nínú àgbàrá kì í fò kòtò ìrìn ayé yín ò ní fò yín ru gbọ́dọ̀ bá ti rò ara máa ń tulẹ̀ ní láti wákàtí ọ̀wọ̀ yìí gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá ẹ wọnú ìtura yín lọ. Oh please forgive me for what sir ẹ ṣe mí èmi ni mo máa ń ṣe èèyàn torí mi gan mọ̀ pé wà mí ọ̀dà mo kí yín o mo kí yín o mo kí yín lórúkọ bàbá Professor Banji Akíntóyè mo kí yín lórúkọ olóyè Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣá I chief ajagun ńlá of Yorùbá land àwọn kan lẹ́nu mi tóbi èmi kọ́ mo dára mi Ọlọ́run ló dá bẹ́ẹ̀ mo kí yín lórúkọ wọn mo kí gbogbo ọba ilẹ̀ kóòtù òjíire ìlú ò ní tú lórí yín kò tú lórí àwọn bàbá yín kò ní tú lórí ẹ̀yin náà mo kí gbogbo ìjòyè mo kí gbogbo ọ̀tọ̀kùlú ilẹ̀ Yorùbá pátápátá ẹ̀yin bàbá wa tọ́lọ́run ọba mi fi ṣaṣíwájú lé wa lórí àtẹ̀yìn ọ̀tọ̀kùlú tọ́lọ́run ọba mi tó fún ní búrùjí ẹ̀ẹ́nẹ́ kábàámọ̀ ilẹ̀ Yorùbá ò ní dàrú lórí yín mo ní tó wá já àwọn ọmọ Yorùbá lè kan náà ni the Iru Ekun is moving forward every day èdè ìlú ìyá mi yẹ ti tó fẹ́ máa gùn mí ni Iru Ekun ó ń tẹ̀síwájú lójoojúmọ́ and let every one of us appreciate it ká mú lọ́kùnkúndùn ọ̀nà kan ṣoṣo tá a lè fi délẹ̀ ìlérí tọ́lọ́run bá ti fún wa lórí ọ̀fẹ́ tá a kàn ìyá apá àwọn ọ̀tá wa tọ́lọ́run bá ti fún wa lórí ọ̀fẹ́ tá a ṣẹ́ spinal cord àwọn ọ̀tá wa àti gbàgbára lọ́wọ́ wọn we can now continue to béèrè ikú tó pa bàbá wa èrè dídí Ọlọ́run ọba mi sì sọ ìwé ẹ̀kọ́ kalẹ̀ gbáà látọwọ́ olóyè Chief Sunday Adéníyì Adéyẹmọ ẹ mọ̀ pé mo gúdù nínú èébú kì í dẹ̀ ṣe pé mo gúdù ṣùgbọ́n lọ́wọ́ ìyẹn focus n ta fẹ́ kẹ́yìn ọmọ Yorùbá ẹ ti mọ̀ yàtọ̀ láàrin ọlọ́pàá òro àtẹni tó jẹ́ pé he always dream about the Yorùbá every day he dream about Yorùbá every day májàsọ́lá ń bọ̀ ní Ọ̀ṣun state láti wá ṣe ìfilọ́lẹ̀
ìrú ẹkùn irú eléyìí tá a ṣe ní Kwara láìpẹ́ yìí Ọ̀ṣun ló kàn ẹ̀yin ọmọ Ọ̀ṣun ẹ kú ìmúra sílẹ̀ fún dídé Májàsọ́lá Ìgbòho ẹ kú ìmúra sílẹ̀ o fún dídé Ìgbòho ní Ọ̀ṣun state o ẹ kú ìmúra sílẹ̀ fún ìfilọ́lẹ̀ ìrú ẹkùn níbo ẹ kú ìmúra sílẹ̀ ní Ọ̀ṣun state o ṣé ẹ ti múra o ẹ kú ìmúra sílẹ̀ fún dídé Olúọmọ ọmọ Àyìyẹ ẹ kú ìmúra sílẹ̀ fàjàgúnlá tó ń bọ̀ ní Ọ̀ṣun state o ẹ kú ìmúra sílẹ̀ fún dídé Májàsọ́lá láti wá fi ìrú ẹkùn lọ́lẹ̀ ẹ kú ìmúra sílẹ̀ lọ́jọ́ túnde tó ń bọ̀ ní ọ̀túnla ni o ẹ kú ìmúra sílẹ̀ gbẹ̀gbẹ̀gbẹ̀ fún dídé Májàsọ́lá ẹ kú ìmúra sílẹ̀ fẹ́ni tó lu wàrán fún wa. ẹ̀yin Ọ̀ṣun state tó ti bẹ̀rẹ̀ láti Ifẹ̀ Òòyè níbi ojúrere tí máa wálé ayé ẹ kú ìpalẹ̀mọ́ ọmọ yín ń bọ̀ láti wá fi ìrú ẹkùn lọ́lẹ̀ ní Ọ̀ṣun state kábídé Ìjẹ̀ṣà ilé ìṣà gbogbo Ìjẹ̀ṣà land ẹ̀yin ọmọ Ògèdèǹgbé Agbógungbòrò àti gbogbo lójú ogun ọwọ́ ìwá ni oyè yìí kan Ìjẹ̀ṣà ní èrè ọwọ́ ìwá ni oyè yìí kan o Ìjẹ̀ṣà ní èrè ọmọ mi tẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ àjòjì tó wẹsẹ̀ níbẹ̀ ọ̀dẹ ni ẹ bọ́ra o ọmọ èrè ilé èrè oko ẹ mọ̀ sún wọn fọ̀gẹ̀dẹ̀ ẹ ṣe lálẹ́ Ìjẹ̀ṣà ẹ̀yẹlẹ́jẹ́ láyé àtijọ́ ọwọ́ ìwá ni oyè yìí kan Ìjẹ̀ṣà ní èrè ẹ kú ìpalẹ̀mọ́ tó fi dé Ògbómọ̀ṣọ́ Ẹdẹ ẹ máa bá mi dárúkọ Gbọ̀ngán ẹ̀yin ti Ìrágbìjí ìlú wo ló tún wà ń bẹ mọ́ Ìlá Ọ̀ràngún Òkè Ìlá ìlú wo ló tún wà ń bẹ máa da ẹ̀yin ọmọ Ọ̀ṣun ẹgbẹ́ rí wọlé ẹ bá mi ṣe program yìí let the people know that Chief Sunday Igboho is come in Ọ̀ṣun state. àní ntọ́lọ́mọ ọba mi bá ti lọ́wọ́ sí a máa dùn ún ṣe ni ìrìn àjò yá máa rọ ọ̀yàn lọ́rùn wọ̀rọ̀rọ̀rọ̀rọ̀ ẹ ti rí àrà tó máa dé yẹmọ dání Èkó kékeré ní ti Èkó wọn àti ìṣe lọ́ọ̀ṣì lẹ́kọ̀ọ́ bàbá wa ọba Jagunmólú ti Bàrígà lóyìn ṣe nǹkan lọ́wọ́ ìyẹn ni wọ́n yìí ṣe nǹkan lọ́wọ́ ni wọ́n ṣe ń bọ̀ ní Ọ̀ṣun ní Èkó Ọ̀ṣun ló kàn ẹ̀yin tọ̀ṣun ẹgbẹ́rasọ ẹ̀yin tọ̀ṣun ó yá kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ yọ̀ọ̀kan Èkìtì mo jẹ́rìí àwọn bàbá mi àtàwọn ìyá mi lẹ́kìtì wọn àníjẹ́ kójú ó ti Èkìtì Ọ̀ṣun ní ijó kan mo ti sọ fún wa pé ijó àjùmọ̀jó gbogbo wa ní Májàsọ́lá ń bọ̀ ní Ọ̀ṣun state láti wá fi ṣe ìfilọ́lẹ̀ ìrú ẹkùn bọ́bọ́dà mi ọ̀kẹ́ owó Táíwò èjìrí ara ìṣokùn adarabun yín Májàsọ́lá ń bọ̀ ìrú ẹkùn ti di aníyì káyè ìrú ẹkùn ni wọ́n ń sọ lọ́wọ́lọ́wọ́ abẹ́ ṣe ìfilọ́lẹ̀ Májàsọ́lá tó fẹ́ ṣe ìfilọ́lẹ̀ ìrú ẹkùn ní Ọ̀ṣun state àwọn ọmọ Ọ̀ṣun ẹ̀ tí ìwọlé ẹ máa rán mi létí àwọn orúkọ yẹ Ìjẹ̀bú-Jẹ̀ṣà yes Ẹ̀sà Òkè yes Ìmẹ̀sí Ilé yes èwo ló tún wà ń bẹ̀ olòlò ìlú Karowẹ́tì Ọdẹ Òmu yes have you gbára this oh God Májàsọ́lá máa ń pa mí bí ọtí ni ẹ̀yin ọmọ Ọ̀ṣun ẹ̀já gbáradì kò yẹ wá kájọ ṣe Ọ̀ṣun ló kàn Májàsọ́lá ń bọ̀ ní Ọ̀ṣun láti wá ṣe ìfilọ́lẹ̀ ìrú ẹkùn to be able to flush the Fulani the terrorists out of the Yoruba land mo àti sọ fún mi but a máa dọ́dọ̀ bàbá wa Onírìṣà the number one citizen of the Yoruba land màá tún wojú bàbá yẹn lẹ́ẹ̀kejì sí lásìyà ṣé lásìyà láwojú bàbá lásìyà ni màá tún wojú wọn lọ́dún lẹ́ẹ̀kan sí ẹni bá bínú sí bàbá bí gbàtẹ́yìn bá fọwọ́ ara ìṣira ẹni ẹ gbà o kẹ́ ẹ lọ kóra yín jọ o kẹ́ ẹ ní kíní kankan so Ọ̀ọ̀ni ní bàbá gbogbo wa
bàmí ọwọ́ òbòkun rémírémí thank you Ejigbo ṣé ti gbáradì ní Ọ̀ṣun state bàbá wa Àtàọ̀jà tòṣogbo tìmì of Ẹdẹ tí n bá ti ń sọ àwọn mi fẹ́ máa lọ bíi àwọn Amẹ́ríkà àwọn Amẹ́ríkà that is why ni mo fi ń pe Ẹdẹ ní Ẹdẹ ènìyàn nímú ní ìmọ̀ nìyàn ẹ̀yin ará Ẹdẹ ènìyàn nímú ní ìmọ̀ nìyàn irú ẹkùn ló jẹ́ kí n mọ̀ yín o ènìyàn nímú ní ìmọ̀ nìyàn ẹ̀yin Òṣogbo yá irú ẹkùn ló mú mi mọ̀ yín o ènìyàn nímú ní ìmọ̀ nìyàn ẹ̀yin ti gbọ̀ngànìs irú ẹkùn ló mú mi mọ̀ yín o ènìyàn nímú ní ìmọ̀ nìyàn Ìgbòho ń bọ̀ ẹja tuntun yáyá kátúyà àyà jáde síta kátúyà àyà jáde síta káwá pàdé akọni ọmọ ẹni tọ́lọ́mọ ọba àbí gbéṣẹ́ yẹlé lọ́wọ́ tí ò wà wò kọ́ ṣe kò bá tẹ́lẹ̀ gan wá bíi àwọn useless barrister tó pera ní imam tó sọ wípé we get èmi barrister us imam ló sọ̀rọ̀ and we get you arrested lè kidnap èmi bẹ́ẹ̀ ṣe kidnap ta lọ lọ́wọ́ Èkìtì lèmi wà yẹ̀yẹ́ ẹ̀yin gómìnà ẹ má dákẹ́ o wọ́n máa sọ yọ kọ́mọ́níkà sọ méjì tẹ́ bá sọ méjì ẹ sọ mẹ́rin ẹ̀yin lẹ́nilẹ̀ the emirate cannot pàṣẹ fún yín mọ́ again alúgbàtà ìdáni ṣùgbọ́n àwà lọ́sùn májàsọ́lá òdẹ̀ bá rí ní jẹun wá àwọn tán yí ọ̀tá mùsùlùmí ni ọ̀tá kìrìsìtẹ́nì ni tẹ́ bá ti rí wọn olè ni wọn aláìníkanṣe ni wọn ò fẹ́ kí ìran Yorùbá ó gbérí wọ́n fẹ́ kí ilẹ̀ Yorùbá ó dilẹ̀ onílẹ̀ ni no ẹ̀yin Ọ̀ṣun most especially ẹ̀yin ti bà mí nílé Ifẹ̀ ẹ̀yin ti bà mí Ọ̀gájá Ògúnlùsì ẹ̀yin ti bà mí di olórí aládé gbogbo ilẹ̀ Yorùbá káàpàtà mo ní ènìyàn ní mo ní ìmọ̀ nìyàn ènìyàn ní mo ní ìmọ̀ nìyàn irú ẹkùn ló tún jẹ́ káwa ríra wa o ènìyàn ní mo ní ìmọ̀ nìyàn ni mo wáyé orin padà ni mo sọ wípé àwa ara wa ríra wa àwa ara wa ríra wa irú ẹkùn Èkìtì pàdé irú ẹkùn tọ̀ṣun o àwa ara wa ríra wa kí tòun dókó pàdé tọ̀ṣun lọ́jọ́ Tuesday o àwa ara wa ríra wa gbẹ̀gẹ́ àwa ara wa ríra wa ohun tó bá jọun la fi ń wé ohun the only solution ní ká tètè kátúyàyà síta ká wá pàdé ojúlówó ọmọ bàbá tó bí bàbá ẹ̀ ní ìran kẹrin ó wá láti Èkìtì bàbá orísun ẹ̀ gẹ́gẹ́ wá láti Ilé Ifẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó tún tán mọ́ Ọ̀yọ́ ó tán mọ́ Oǹdó ó tán mọ́ Ògùn ká wá pàdé ẹ̀ olóyè ṣe Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ó fẹ́ ṣe ìfilọ́lẹ̀ mo fẹ́ pariwo ẹ̀ dáadáa kí gbogbo ẹ̀yin Ọ̀ṣun kẹ́ ẹ gbọ́ ẹ bá mi ẹ̀yin tẹ́ ẹ bá jọmọ Ọ̀ṣun ẹ bá mi pín prógrámù yìí pé Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà the ajagun ńlá of Yorùbá land bàbá kan ní kí n má pè ní ajagun ńlá ó ní kí n pè ní ajagun ńlá Ọlọ́run tẹ́ bá gbogbo oyè tán fún olóyè sí Sunday Ìgbòho kán kó sínú apẹ̀rẹ̀ kán gbé sínú Sunday Ìgbòho lọ́rùn gan ṣé làgọ́ ò lè rú ẹ wá kó wà yín ẹ̀yin onígi oró ẹ wá kó wà yín ẹ wá ọmọ kẹjáde ń jẹun àná ó ní Ìgbòho kọ́ lọ ta yín ẹ lọ tún wà yín ṣe ni Ìgbòho ń bọ̀ ní Ọ̀ṣun o bàbá wa Ọ̀jájá Ògúnlùsì ó á tù wá lára o Ọ̀ṣun ni ẹ ti já pàdé Ọ̀ṣun ni ẹ ti já pàdé láti lè ṣe ìfilọ́lẹ̀ ìrù ẹkùn ẹni tó bá fẹ́ràn Yorùbá àjọ pàdé ní Ọ̀ṣun ẹni tó bá mọ̀ pé ojúlówó ọmọ ọkọ ilẹ̀ Yorùbá lòun àjọ pàdé ní Ọ̀ṣun mo bá Májàsọ́lá sọ̀rọ̀ ní bí kan bí 1 hour ago oní bàbá Èkìtì iṣẹ́ tó lódùmarè tó gbélé ọwọ́ àwọn kábíyèsí wa tó gbélé wa lọ́wọ́ ní kẹjẹ́ ká máa rán ọ̀rọ̀ yẹn tọ́ọ̀ṣì mi
ẹ jájọ pàdé Orísun wa rèé tá a bá fẹ́ gbégbé ayé àlàáfíà nílé bàbá wa a gbọ́dọ̀ mú ààbò ní ọ̀kúnkúndùn. Ó ti yá o, ó yá bàbá wa Ògúnlùsì mo wo ijọ́ mo ti bọ bàbá lọ́wọ́ lójú oorun, mo wo ijọ́ tí máa bọ bàbá lọ́wọ́ mi ò tiẹ̀ ní bọ̀ wọn lọ́wọ́, màá gbọ́wọ́ wọn lé orí mi ni màá wá dọ̀bálẹ̀ síwájú wọn. Ìgbà yẹn á tù wá lára o. Bàbá wa Àtàwùjá tòṣogbo, bàbá wa wá Òbòkun, bàbá wa Ìlá Ọ̀ràngún, ọmọ yín ń bọ̀, a fẹ́ wá ṣe ìfilọ́lẹ̀ ìlú ẹkùn. Sunday Adéníyì Adéyẹmọ ọmọ yín ni, kàkà kí Olódùmarè àníyè káyé ó ń bọ̀ ní Ọ̀ṣun. Ìlú ti yí orí ti ṣe ẹ̀yìn, ìlú yẹn ti wá yí kan Ọ̀ṣun state. Ọjọ́ Túsìdé tó ń bọ̀ yìí ni o, ìní lọ́jọ́ Sunday, ọjọ́ ìsinmi, ọjọ́ Ajé, ọ̀túnla ọjọ́ Túsìdé ní ẹjẹ́ àjọ pàdé Adéníyì Adéyẹmọ Sunday Ìgbòho Òòṣà ní Ọ̀ṣun state fún ìfilọ́lẹ̀ ìlú ẹkùn tí ò ṣe fi lé ajá lọ́wọ́. Ojú ẹkùn pọ́n, ìlú ẹkùn lé. Ẹni bá jí ojúlówó ọmọ Yorùbá á mọ̀ pé lóòótọ́ lódodo a gbọ́dọ̀ ṣùgbọ́n tán pè ní ìlú ẹkùn. Gbogbo àwọn kankan pè ní ìlú ajá, gbogbo àwọn kankan pè ní ìlú ọ̀bọ, gbogbo àwọn kankan pè ní ìlú àgùntàn. Ìṣe wọn àti ìwà wọn la fi mọ̀ wọ́n, ṣùgbọ́n a níbi ìrè làwa. Àwọn kan wà kọ́kàn gbégbá ayé dúndúnkù ni they do not have vision, but we that have vision we must work on our vision. Lára iṣẹ́ tá à ń ṣe tí àfojúsùn wa ló tún máa gbé bàbá wa wá sí Ọ̀ṣun state, olóyè Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Bówó wọn kan gbà, bówó wọn kan má gbà, Ọlọ́run ti fi ṣe olórí lé wọn lórí. Ẹ jájọ pàdé ní Ọ̀ṣun state, Májàsọ́lá ń bọ̀ ní Ọ̀ṣun state, Aníyì Káyé ń bọ̀ ní Ọ̀ṣun state, Àkàndá Olódùmarè ń bọ̀ ní Ọ̀ṣun state, ó ń bọ̀, Ìgbòho Òòṣà ń bọ̀ ní Ọ̀ṣun state láti wá ṣe ìfilọ́lẹ̀ ìlú ẹkùn. Ẹ̀yin ìlú tẹ́ wà ní Ọ̀ṣun, ẹ̀yin brothers wa láti Èjìgbò tó fi dé Ẹdẹ tó fi dé Ìwó Olódò Ọba, Ìwó Olódò Ọba ọmọ àtẹ́wọ́gbọ́ láwè. Ìwó tí ò ní kọ́kọ́rọ́ àbí ṣé mo gbà? Ìwó Olódò Ọba o ọmọ àtẹ́wọ́gbọ́ láwè. Ẹ jájọ pàdé fún ìfilọ́lẹ̀ ìlú ẹkùn. Ẹ̀yin ọmọ ìwé ẹ má fi iná sórí òrùlé sùn, bó tẹ̀ jẹ́ pé ẹ ti fi iná sórí òrùlé sùn. Ẹ̀yin bàbá wa ní Gbọ̀ngán, ní Ìkirè, ní Ọdẹ Òmu, ìbò ló tún wà bẹ́ẹ̀. Ẹ máa rán mi létí ẹ̀yin ọmọ Ọ̀ṣun state, ẹ máa rán mi létí Òkè Ìlá Ọ̀ràngún, óyá ẹ máa rán mi létí àwọn ìlú yẹ Òkè Ìmẹ̀sí ilé. Ẹ jájọ pàdé olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Kàkà kí Olódùmarè ládé Aláàfin ọ̀ládé adé aládìgún lágbàfà láàfin, ọmọ aládé ṣẹṣẹ fún, ọmọ à ń jù wọ́n lọ, kò ṣeé wí lẹ́jọ́, ìjà ìlara kì í tán bọ̀rọ̀. Eégún burúkú abitapólì lẹ́yìn. Ẹ jẹ́ pé ní kálukú wa máa wá oríkì fún Sunday Ìgbòho, ẹ máa àtàṣe oríkì tẹ́ bá ti mọ̀, ẹ máa àtàṣe ẹ mọ́. Eégún burúkú abitapólì lẹ́yìn, aláyàmọ́ lálẹ́ ní ọmọ bẹ́wúrẹ́ yín bá sọnù ẹ wá, ó ń bọ̀ ní Ọ̀ṣun. Bágùtàn yín bá sọnù ẹ wá, mo ló ń bọ̀. Tó bá jẹ́ ọmọbìnrin tó níwájú tó lẹ́yìn, tó pupa bẹ́rẹ́bẹ́ tó dúdú bí adúmáradán, bó bá kọjá níwájú ilé àwọn aládìgún wọn máa ń fèrè wọn ṣáyà ni ẹ mọ́ wá. Ó ń bọ̀ ní Ọ̀ṣun state, kí iṣẹ́ yẹn lè rọ gbogbo wa lọ́rùn, iṣẹ́ ìlú ẹkùn kó túbọ̀ lè máa tẹ̀síwájú. And I want everybody, tẹ́ ẹ bá jẹ́ ojúlówó ọmọ Ọ̀ṣun, I want you to be in support of this program. Àwọn tí ó gbàlejò gbogbo state nílẹ̀ Yorùbá pátápátá, àwọn Kwara ń bọ̀, àwọn Kogi ń bọ̀, àwọn Èkìtì ń bọ̀, àwọn Oǹdó ń bọ̀, àwọn Ọ̀yọ́ ń bọ̀, Ògùn ń bọ̀, Èkó ń bọ̀. Ẹ jẹ́ àjọ gbáradì káwá polongo ìlú ẹkùn káàkiri gbogbo Ọ̀ṣun state, káwá polongo ọmọ ládé káàkiri gbogbo Ọ̀ṣun state, pé Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà
ọmọ aládé ṣẹṣẹ fún ó ń bọ̀ láti wá ṣe ìfilọ́lẹ̀ ìsọ̀kalẹ̀ gba ìrú ẹkùn ní Ọ̀ṣun state. táwa fi ìfilọ́lẹ̀ ìyẹn ló máa tẹ́ wa lọ́rùn jù. ẹni tó fi lé àtọ̀ náà lẹ̀ tó ní Yorùbá lòun ọ̀ máa sìn pé Yorùbá lòun ọ̀ fi ṣiṣẹ́ fún pé inú wọn ò lè dùn ká máa pa ọmọ Yorùbá bí ẹni pẹran. And let me tell you one thing, wọ́n pe ìlú kan ní Ìgbómìnà Èkìtì Kwara, majority of them ti wà ládó ń bíbà yìí, majority of them ti wà ní Ọ̀tún, majority of them ti wà ní Ayétòrò, majority of them ti wà ní gbogbo ilẹ̀ Ìmọ̀ba. Wọ́n ti fi ìlú wọn lẹ̀, wọ́n sá kúrò nílùú. Láyé àtijọ́ onílé ló máa ń lé àjòjì kúrò ní ìlú, but lóde òní àlejò ló máa ń lé onílé kúrò ní ìlú. That is why God permit and give Sunday the authority láti mú ìpinnu àwọn ọ̀tá ṣẹ lórí ìran Yorùbá pé onílé gbẹ́dọ̀ jèrè. And I want every one of us to support this motion. Kábàá lè rọ́nà lọ. Májàsọ́lá ń bọ̀ ní Ọ̀ṣun, Ìgbòho ṣá ń bọ̀ ní Ọ̀ṣun fún ìfilọ́lẹ̀ ìlú ẹkùn. Ọ̀ṣun state chapter of ìlú ẹkùn. Májàsọ́lá fẹ́ wá filọ́lẹ̀ ní ọjọ́ Tuesday. Bẹ́ẹ̀ ni mo máa ń ṣe program nígbà kan tí mo bá ń dárúkọ àwọn commander state kọ̀ọ̀kan. Ẹ lọ wo àwọn program tí mo ti ṣe sẹ́yìn. Ẹ píkì nọ́mbà commander àti twice Ọ̀ṣun state. Ẹ mẹ́jẹ̀ kẹ́nikẹ́ni ó tọ̀ yín jẹ o. Kò lè wá bá ṣe sọ pé Májàsọ́lá ò lè wá City Kwara nìyẹn. Àjẹrí wọn àbórí wọn torí pé ìran kékeré ní máa ń lékè igi wọn, ìran òṣìbàtà ní máa ń lékè odò. Bẹ́ẹ̀ náà ni Májàsọ́lá máa ń lékè àwọn ọ̀tá wọn. Ẹ má gbàgbé o, Ọ̀ṣun ẹ máa gbáradì, Ọ̀ṣun state general ẹ máa gbáradì fún olóyè Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà ní ọjọ́ Tuesday tó ń bọ̀ ọ̀túnla yìí. Ọjọ́ Tuesday tó ń bọ̀ ọ̀túnla yìí ni o, kì í ṣe Tuesday tó ń bọ̀ lọ́hùn o, Tuesday ọ̀túnla yìí ni o. Today is 2nd, ọ̀la is 3rd, jọ́mẹ́rin on the 4th ní Ọ̀ṣun state. Ẹ̀ ń béèrè pé ibo la ti máa pàdé Májàsọ́lá, ibo la ti fẹ́ pàdé Májàsọ́lá bí òjò Ọ̀ṣun la ti máa bẹ̀rẹ̀ ìrìn àjò. Bí ó bá dẹ̀ yí padà ẹ̀ tún gbọ́ lẹ́nu èmi náà. Bóyá ọ̀dọ̀ bàbá wa Onírìṣà olórí aládé la kọ́kọ́ máa yà, bàbá promise mi lówó wọn tí ì fún mi. Bí ẹ Májàsọ́lá máa kọ́kọ́ jẹ́ kí n lọ gba owó lọ́wọ́ bàbá mi náà. Orí wo ti wú. Ìgbéraga ní ìṣíwájú ìparun o. Mo ti sọ fún yín. Ẹ̀yin ọmọ kéékèèké, ẹ̀yin ọ̀dọ́ ìwòyí, pé ohunkóhun tó bá ń ṣẹlẹ̀ ẹ jẹ́ á máa fa ọgbọ́n yọ nínú ẹ̀. Bí ìṣẹ̀lẹ̀ kan bá ń ṣẹlẹ̀, ṣé ẹ̀ ń gbọ́ mi bí? Ẹ jẹ́ kí ọgbọ́n tá a máa mú bẹ̀ àti làákàyè ní jẹ́ púpọ̀ jù. À ń sọ bẹ́ẹ̀ ni ọmọ ìsìn yẹn máa wùwà ìgbéraga. Ìgbéraga ni ìgbéraṣánlẹ̀. Ìgbéraga máa ń tẹ̀yàn láwùjọ ni. Ìgbéraga máa ń mú kéèyàn wọ ẹ̀yìn kó má rí èèyàn kankan lẹ́yìn òun mọ́. Iná ìgbéraga máa ń jó wùrùwùrù tá a dá wáyé tẹ́ bá ń gbọ́ òhó ṣùkùṣùkù dá wáyé. Ìgbéraga máa ń mú kí ènìyàn ní ọ̀tá púpọ̀. Ìgbéraga máa ń sọ ènìyàn di ọ̀tá àlú. Ìgbéraga máa ń sọ ènìyàn di yẹpẹrẹ láwùjọ. Ẹ wá nǹkan kan ṣe sí ìwà yín. Ẹ wá nǹkan kan ṣe sí ìwà yín. Ẹni tó joyè làpálàpá tó ní oyè tó ń jẹ́ ojú oyè ọba bòmí lọ. Ẹ wá nǹkan kan ṣe sí ìwà yín. Ìwà burúkú tí ń bẹ lọ́wọ́ yín ló jẹ́ kí gbogbo ènìyàn máa sá fún yín. Àrùn kan wà tó jẹ́ pé baba ńlá àrùn ní tọ́pọ̀lọpọ̀ nínú wa ò mọ̀. Ẹni tó bá ti ń sọ pé mo mọ̀ tán. Ẹni tí ò bá ti ń gbàmọ̀ràn èèyàn irú ẹni bẹ́ẹ̀ ti kú tán nígbà tó wà láàyè. Ẹ wá nǹkan kan ṣe sí ìwà yín o. Májàsọ́lá ti fi ìwà gbáyì lọ́wọ́ ọmọ Yorùbá. Májàsọ́lá surrender himself for the service of the Yorùbá race. Kì í dẹ́ ṣe pé owó ló wá òwòwò. Nígbà tó wà ní Kútọ́nù àtìgbà tó tún dé yìí, ìmọ̀ ń ná owó ẹ̀ lérí ọ̀rọ̀ Yorùbá ni. Torí ẹnìkan torí ọ̀la ni. Àwọn bàbá wa jọ wà náà, wọ́n ní òní jẹ kọjá ikú ẹ̀. Àti rí olówó kan rí tó lówó gan-an tó wọ mọ́tò méjì papọ̀ lẹ́ẹ̀kan. Ó lè tún káàkiri inú ilé. Ṣùgbọ́n àti ìgbọ́rí pé olówó kan níbi tó lówó dé ó wọ mọ́tò méjì papọ̀ lẹ́ẹ̀kan. Àti ìgbọ́rí pé olówó kan ní owó ó sunlé méjì papọ̀ ní ẹ̀ẹ̀kan ṣoṣo. Kò ṣẹlẹ̀ rí. Ìwà ni kẹ́ ẹ wá. Ìwà ló máa ń mú káyà àwọn ènìyàn rántí ènìyàn nígbà tí èèyàn bá lọ tán. Mo débi kan lẹ́ni mo ti dárò bàbá Awólọ́wọ̀ bí Awólọ́wọ̀ lọ. Mo ti débi kan lẹ́ni mo dárúkọ Pa Adékúnlé Ajáṣin. Mo ti débi kan lẹ́ni mo rántí Colin John Ayọ̀ Àríyọ̀. Akọmọdé mọ́ra, akágbà mọ́ra. Ìjọ tó bá ti dé sílé, a máa ń sọ lé wọn di báràkì ni.
yes mo ti jílẹ̀ ní ọmọ mi rántí bàbá Gani Fáwẹ́hìnmí, mo ti rántí lot of our heroes, bàbá Táíṣó Láàrin, bẹ́ẹ̀ kọ́ra sọ Kútì. ẹgbẹ́ àkàkọ́ ṣe sí wàá yín ẹni tẹ́ ń wo ẹ bí ọ̀tá pé ó fẹ́ lo ògo yín kò rí ti yín rò. ìwà yín ló ń gba ògo, ìbá ògo tẹ́ ẹ ní ìwà yín ló ń gbà dànù lọ́wọ́ yín. ẹ tún rí àrà tí ó tún ṣẹlẹ̀, ẹ tún rí màjíìkì tí ó tún ṣẹlẹ̀ ní Ọ̀ṣun pé Májàsọ́lá ń bọ̀ ní Ọ̀ṣun state. ẹ jájọ tún yáyá jáde síta o ẹ̀yin ọmọ Òṣogbo Òròkì, ẹ jájọ tún yáyá jáde síta kápàdé Májàsọ́lá fún ìfilọ́lẹ̀ ìrú ẹkùn security network tó ṣòro filé ajá lọ́wọ́. ojú òní tì yín, ara òní ni yín, ẹ kú ìsinmi ẹni. ẹ má gbàgbé o, Májàsọ́lá ń bọ̀ ní Ọ̀ṣun. Májàsọ́lá ṣe kí ni ó ń bọ̀ ní Ọ̀ṣun state fún ìfilọ́lẹ̀ ìrú ẹkùn. Remain blessed, a kú ìsinmi ẹni. èmi ń wo àfojúsùn kinní kan o, màá dẹ̀ fẹ́ ẹ tó jẹ́ kí fídíò ilé náà rìn díẹ̀ mi rẹ̀ nígbà yín táyìn mi ò ríran mi láǹfààní mi ò torí Jésù ní Báíbù ní ẹni tí ó àdá òfin rán tó ń jíṣẹ́ ẹ̀ṣẹ̀ ni o, ṣùgbọ́n tá a máa ń sọ òye àfojúsùn. ṣẹ́rí máa bẹ gọ́vnọ̀ máa bẹ pẹ́sidẹ́ǹtì wa bàbá wa Tinubu kàn jọ. ṣẹ́rí ọ̀rọ̀ olóyè Sunday Igboho ní Nàìjíríà báyìí ṣẹ́rí pé yóò lè wà kó má lọ́ta. èmi wá ń wòye kan pé àwọn tí wọ́n jẹ́ èèyàn Tinubu tẹ́lẹ̀ tó jẹ́ pé n ò bá bàbá ṣe mọ́ lọ́wọ́ yìí àti wá bìlọ́ǹgì síbòmí. so wọ́n wá rí i pé àti wá wò pé báwọn ṣe kúrò lọ́dọ̀ bàbá yẹn omi àtẹ̀yìn bọ̀ ìgbín lẹ́nu. ìgbà tí wọ́n wá rí i pé bàbá wa ṣoore fún olóyè Sunday Igboho àtàwọn àrán Yorùbá, olóyè Sunday Igboho nìkan ló ṣoore yẹn fún. tí bàbá fi olóyè Sunday Igboho bàbá fi àwọn ìran Yorùbá náà ni. so bọ̀ mi lọ síbẹ̀ yẹn much. now àfojúsùn òye tẹ́mi wá ń wò ni pé ṣẹ́rí màá rọ Tinubu kan jọ̀ǹtorí Ọlọ́run kan fún láti sìn títí di after election tàbí lẹ́yìn tẹ́lẹ̀ election gan bá tún lọ tán kan tún fún Ìgbòho ṣá ní more security tó tún máa ṣọ́ ju bó ṣe ń ṣọ́ tẹ́lẹ̀ lọ. Ọlọ́run lọ́ba tó ń ṣọ́yàn o, ṣùgbọ́n ó tún ní àwọn kan náà tó lè máa ṣọ́ wa yàtọ̀ fún bóun ṣe tún ń ṣọ́ wa, Ọlọ́run má jà sí. now nǹkan tó yẹ kí n sọ bẹ́ẹ̀ ni pé ṣẹ́rú lè Sunday Igboho ńlẹ̀ Yorùbá báyìí kódà àwa tá àgbà ti Tinubu tẹ́lẹ̀ ìfẹ́ àti oore tí Tinubu ṣe fún lè Sunday Igboho ó jẹ́ ká àgbà ti Tinubu àtún wá gbà lásán ẹni tí Tinubu wá ṣoore fún náà tó wá ń jáde bó dìlì pé ìwọ tó bá yẹ kó nífẹ̀ẹ́ mi lóòótọ́ o bá ń tẹ̀lé bàbá Tinubu òró ó ṣoore fóun tẹ́rí yẹn lásán. nítorí kí n máa sọ kínní ni pé ìgbà tí mo dé Èkó ìgbà tí Tinubu dé Bàrígà ló sì dé kò ń ṣe Tinubu jáde ìgbà tí Sunday Igboho dé Bàrígà mo rí pé àwọn èèyàn tí yóò tààtàrà Sunday Igboho dìbò fún Tinubu nílẹ̀ Yorùbá 80% ni wọ́n àpò 80% náà bá ní torí kí gan ló fi dìbò fún Tinubu á nítorí tó fi olóyè Sunday Igboho tó hàn láwọn olóyè Sunday Igboho láti tún máa jẹ́ kí a ní ìsinmi nílẹ̀ Yorùbá ó ń jẹ́ kó ráyè sọ̀rọ̀ kò dàbí ìgbà táwọn tàná tó jẹ́ pé ó bá kàn sọ̀rọ̀ nínú ilé wa ní wọn lọ gbé ó tún wá fún support. now ibi tí wọ́n lọ ni pé wọ́n rí olóyè Sunday Igboho bí ẹni tí ìyẹn àwọn tí ò fẹ́ gba ti Tinubu wọ́n ti rí olóyè Sunday Igboho bí ẹni tí ó jẹ́ pé òun ni ó jẹ́ ònira láti fi lè jẹ́ kí àwọn rí láti lè jẹ́ kí omi Tinubu ó tẹ̀yìn bọ ìgbín lẹ́nu wọ́n wá máa wá gbogbo ọ̀nà láti lépa olóyè Sunday Igboho. ọ̀rọ̀ àgbà ni omi ò rí o, ìwòye tèmi lèmi fi ń sọ nǹkan tèmi ń sọ yìí ẹ má ṣì mí gbọ́ o. now láì wá nígbà yín lákòókò ohun tèmi wá fẹ́ bẹ olóyè Tinubu sí ni pé olóyè Sunday Igboho ti lò yín ẹ ti understand ẹni tó bá ní kí ẹ̀yin náà máa lò ó lílò tí mò ń sọ òun ṣe pé lílò pé bóyá pé yóò bá wa lọ dìbò àbí yóò bá wa ṣe kó dàbí ó tẹ̀ka tó ráwọn tó àwa táwọn tẹ̀lé tá a nígbàgbọ́ ní olóyè Sunday Igboho ẹ̀ṣọ́ àwa ní lílò tá à ń sọ tí àwọ̀ fi lè tẹ̀ka fún yín tó bá di ìgbà àdìbò tí ẹ mọ̀ pé olóyè Sunday Igboho ní voice tó bá sọ hábà yìí àwọn èèyàn tán nígbàgbọ́ nínú Ọlọ́run lára ẹ̀ wọ́n á tẹ̀lé gẹ́gẹ́ bí irú àwa báyìí so mo fi ń wò pé àwọn èèyàn ti rí ó dẹ̀ ti fojú hàn kò sí kọ̀kọ̀ mọ́ ni pé kí olóyè tí Tinubu tún jọ̀ kan tún sọ̀pọ̀ tí kan tún máa ń kó security tó jẹ́ wípé yóò tún ní agbára tó jẹ́ pé ibùdó wa gbé amatank sí olóyè Sunday Igboho pé gbogbo ẹni yòówù tó bá fẹ́ wá káwọn ọlọ́pàá máa wá gbogbo wọn máa fún láti sìn lọ ní 2nd of August 2026 ni mo ti ń sọ̀rọ̀ tí mo ń sọ yìí tó ká máa fún anybody láti ní access olóyè Sunday Igboho bíi ti tẹ́lẹ̀ because election ti ń súnmọ́ wọ́n dẹ̀ rí olóyè Sunday Igboho wọ́n rí wọn bí ẹni tó jẹ́ pé ó jẹ́ igun kan gbòógì lẹ́yìn Tinubu náà tó fẹ́ support ẹ̀ fún 2027 this coming election bẹ́ẹ̀ mi ṣe rò nìyẹn so ẹ jọ̀ọ́ ẹ bá mi pín fídíò yìí ó dọ́dọ̀ olóyè Sunday Igboho náà bí ń gbà mí táwọn bá ṣe nǹkan fún èèyàn máa ń bẹnu ara èèyàn béèrè ẹ mú ẹ kí ẹran bí ó dẹ̀kọ́ o bí ó rẹ̀ kọ́ o ṣùgbọ́n ẹ jẹ́ kí ẹ̀sùn tí mo ṣe yẹn tí olóyè Sunday Igboho náà bá dẹ̀ ń sọnù wọ́n bá ń gbọ́ mi ẹ tún jẹ́ oyè bàbá Tinubu pé lóòótọ́ àdìbò bàbá wọlé ṣùgbọ́n dandan ni àrọ́gbọ́n ẹ̀dá bí ká tẹ̀ka get understand so ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí fídíò yìí kó rìn díẹ̀ kó rìn gan tiẹ̀ ni kó lè dọ́dọ̀ bàbá Tinubu wọ́n lè mọ̀ pé àwọn èèyàn fojú sólè Sunday Igboho lára lẹ́yìn Tinubu
so gbogbo agbára yòówù tí bàbá Tinubu bá ní because àwọn náà rí bí wọ́n ló lè Sunday Igboho bí ẹni tó yẹ pé ó ẹ̀ tí ẹ mọ ọkọ̀ inú àgbà yẹn mo ti sọ náà sẹ́yìn òun ló ń drive ọkọ̀ inú àyẹn àwọn èèyàn tó dẹ̀ fẹ́ wọ ọkọ̀ inú àyẹn pọ̀ gan ibùdó Tinubu wa ló ń kó wọn lọ focus àwọn èèyàn rí àwọn tí ò fẹ́ Tinubu rí nìyí so ẹjọ́ ẹ bá wa fún lè Sunday Igboho ní protection tó tún lágbára ju tẹ́lẹ̀ lọ pàápàá jùlọ bí a ṣe ń súnmọ́ election náà ń súnmọ́ wa yìí ní fi ń sàwátì lágbára Ọlọ́run lóye Sunday Igboho èmi sọ ni owó yé lèmi fi sọ mi ò ríran mi ìṣàfọwọ́ mi ò fá nǹkan kan mo ìwà mi ìdẹ pásọ mi ìdẹ babaláwo ìwòye gẹ́gẹ́ bí ìwòye lèmi fi sọ tèmi ń sọ o ẹjọ́ ẹ bá mi share ẹ jẹ́ kó kárí information ẹ jẹ́ kó kárí Ọlọ́run àṣà mi ò rí o ẹ máa ní ẹ wá sọ bí wá ṣàlàyé tó ti irọ́ o ìwòye lèmi wò o mi ò rí o mi ìlẹ́ nìkan ń lépa olóyè Sunday Igboho mi ò fẹ́ ní tìǹbù bọ́ ìwòye pé kí nǹkan tó lè dùn ju bá ṣe ń ẹ̀fẹ́ ti lọ ká lè rí olóyè Sunday Igboho pẹ́pẹ́pẹ́ kó lè bá wa ṣe pẹ́ káwa náà tún lè rí pẹ́ kí bàbá lè pẹ́ nú ayé ni mo fi sọ wípé agbára ń bẹ lọ́wọ́ Tinubu wọ́n jọ gbogbo ibi tó bá yẹ kán ti gbàgbára fún olóyè Sunday Igboho kan gbé fún wọn á dẹ̀ mọ̀ pé bàbá ọgbọ́n ni kì í ṣagbára tiẹ̀ lò bàbá tó dẹ̀ lórí pípé ọ̀jọ̀gbọ́n ni nínú ìmọ̀ Yorùbá ọ̀jọ̀gbọ́n ni mo sọ yín mo dúró náà o Ọlọ́run á bá wa jẹ́ kí ẹ̀mí olóyè Sunday Igboho gùn bàbá Tinubu ẹ̀yin ò ní ṣàárẹ̀ o lágbára Ọlọ́run bí ikú kò ní jẹ́ tí kò ní jẹ́ tàwa tá à ń sọ̀rọ̀ yìí náà o. fún wọn tó bá fẹ́ ṣiṣẹ́ printing tó dẹ̀ fẹ́ kí iṣẹ́ printing yẹn dàbí tìgbàlódé tó fẹ́ kó dàbí tòkè òkun rárá ṣàṣà ó bá mi gba ọ̀dọ̀ Samuel Ventures lọ Ṣómólú ni wọ́n wà o ní nàmbà 44 Mọ́ṣáláṣí street Ṣómólú Lagos Nigeria tó bá fẹ́ bá aláṣẹ àtolùdarí iléeṣẹ́ náà sọ̀rọ̀ kàn sí nọ́mbà tó ń wó lójú ọ̀ràn ẹ̀ yìí. ṣe rí iléeṣẹ́ tán polówó ẹ̀ tán yìí àyè ohun mi káyé gbà ní kí n ṣàlàyé nípa iléeṣẹ́ yẹn dáadáa ṣùgbọ́n bí ẹ̀ nǹkan sọ díẹ̀ ṣe tábàlì yẹn wà tested and trusted nínú orin tó ṣùpapọ̀ iléeṣẹ́ yẹn gangan ni Òṣùpá ń bá wípé kan tí kò mention orúkọ iléeṣẹ́ yẹn nítorí iléeṣẹ́ yẹn ò tí ì fún àlè Òṣùpá láyè láti polówó àwọn ní òjò méjì wọ́n máa ń sọ̀rọ̀ pé tested and trusted Samuel Ventures àwọn ilẹ̀ ìbádọ́ òkọ̀tọ́ yìí náà máa dìde tí ní yá dẹ́dùn reason why ni pé iṣẹ́ printing tiwọn kódà nígbà míì tán bá ṣiṣẹ́ fún ẹ̀ lè mọ̀ pé Nàìjíríà náà ti ṣiṣẹ́ yìí látọ̀dọ̀ tèmi nínú tèmi wá yìí èmi kọ̀nẹ́ẹ̀tì mú even àwọn tèmi ń bá ṣiṣẹ́ iṣẹ́ táwa ń lò tàbí ń print invoice print gbogbo àwọn nọ́mbà wọn ṣe tó fún bí èyí ìwọ tó bá mọ̀ pé wọn náà fẹ́ ṣiṣẹ́ tó jẹ́ pé wọ́n á bí pé ibo lẹ ti ṣiṣẹ́ yìí má ṣe méjì rárá kò bá mi gbá ọ̀dọ̀ Samuel Ventures lọ Ṣómólú náà wà ní nọ́mbà 44 Mọ́ṣáláṣí street Lagos Nigeria ẹ bá mi bá wọn dòwò pọ̀ ẹ lè rí jẹ tó Ọlọ́run afálùbáríkà ṣiṣẹ́ ti ń náà wọ́n ti wà tipẹ́ wọ́n dẹ̀ ti ń lùgbà tipẹ́ kò sẹ́ni tí ó mọ̀ wọ́n Ṣómólú mọ́fì náà ń jẹ́ kọ́sọ́mà ló hide speed yẹn mọ́ orúkọ iléeṣẹ́ wọn nítorí pé kí ni ọ̀pọ̀ kọ́sọ́mà kan ti bìlí pé iṣẹ́ printing báwọn bá gbé fún wọn báwọn bá gbé fún àwọn táwọn ń gbéṣẹ́ fún wọn ń di iléeṣẹ́ àwọn náà dọ́dọ̀ sí Samuel náà wá di pé tó kí wọ́n ló ń fa ìdíwọ́ ìdílé iṣẹ́ táwọn tó yẹ pé àwọn tí àwọn ń gbéṣẹ́ fún tẹ́lẹ̀ tó ń di ilé iṣẹ́ fáwọn náà wá di pé àìmọṣẹ́ wọn tó ni àwọn náà tó wá ń bá olóyè náà tó wá ń bá Samuel fi òkò àtìgbà tó wá ń bá wọn dòwò yẹn wò kábàámọ̀ iṣẹ́ wọn ń yá iṣẹ́ yẹn tó wá in fact quality iṣẹ́ tí wọ́n rí látọ̀dọ̀ sí Samuel yẹn tó wá yàtọ̀ tó jẹ́ pé òṣìbí wà ní báwọn dòwò pọ̀ tó ní ṣàdúrà fún wọn kọ́sítọ́mà tí ó gbéṣẹ́ fún ọ̀gá tó wá máa béèrè pé ṣé òun tún lè mọ ẹni tí ó ṣiṣẹ́ yìí torí pé kí ni quality iṣẹ́ yẹn ó ń wò pé kò ń ṣe ti Nàìjíríà tó bá dẹ̀ sọ pé Nàìjíríà náà ló ti ṣe a ní ajẹ́pẹ́ Nàìjíríà náà ti dá àwọn náà ti ní ẹni tí a ti ní printing bí i pé kò sí àní láti ṣe máa lọ kódà láti Canada láti London láti wọn àwọn náà ti ń patronize wọn so ìwọ náà bá wọn dòwò pọ̀ lẹ́nu tí wọn náà lè rí jẹ àjọ jèrè o àjọ ṣe dáadáa nú ayé o ṣeun. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.